ìrọ̀rùn ló bá dé àtòríṣe fún gbogbo olórin aṣọ ìbora fẹ́ni tí ò ní jẹnẹrétọ̀ fẹ́ni tí ò ní ọ̀mbrẹ́là fẹ́ni tójó ń pa tuntun ta tún gbé jáde lèyí o sìgá làkọlé rẹ̀ ẹ̀rín àrín tàkìtì bí tẹ́ bá ra tẹ́ parí olódò ṣẹlẹ̀ yìí òyìnbó kan rẹ̀. ìkìtẹ́rẹ́ àbínú lórí yẹkẹyẹkẹ ṣe kẹ̀kẹ́ jọlẹ́wọ́lẹ́kùn díẹ̀. ó tún rútu ọ̀rọ̀ ma. wọ́n rú òfin gbalẹ̀ gbági oko. ọ̀pá kan ṣoṣo tí fúlàní fi dàgbà màlúù. sinimá tuntun sì kátà wílẹ̀ yẹ o. parí olódò parí ẹ̀. ìṣẹ̀lẹ̀ tó mú àgbàlagbà méjì fìdí wọ́n láàrin ìgboro. wèrè tó fà dáyọ̀ ló lé wọn dìde. parí olódò fẹ́ mú sìgá láàrin òru ọ̀nà bá dé. eégún sílẹ̀ yà ó fi yà panu. ẹ wo ẹ̀rí tàkìtì ni. tẹ́ bára sinimá tuntun sìgá tẹ́ wo. ó ti dùn jù. parí olódò ló ṣe é tó darí rẹ̀. sáré Mr. Latin adéadébẹ̀lẹ̀ ìyàbọ̀ kò lákò ọmọ ọba Dubai. parí olódò fún rẹ̀. tẹ̀jọ́ tún fúlù spark the great àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sinimá tuntun sìgá. ó ti jáde sórí VCD nìkan o. marketed and distributed by Ajijola Films and Records International. ìrọ̀rùn ló bá dé. àtòríṣe fún gbogbo olórin. aṣọ ìbora fẹ́ni tí ò ní. jẹnẹrétọ̀ fẹ́ni tí ò ní ná. ọ̀mbrẹ́là fẹ́ni tójó ń pa. Ajijola Films and Records International. 143 Nnamdi Azikiwe Tìjúmọ̀tẹ̀ Èkó. 211 Agége Motor Road Mushin Olóòṣà. àti 241 Mushin Olóòṣà. tóbi mọ́ shop number 10 Muyosere CD Market. Bọ́ládé Oṣòdì. àtẹlẹ́ ìtótó wà ní Toyitex Plaza. shop 15 Oṣòdì shopping complex Oṣòdì. àti number 111 Alaba International Market. ọjọ́ alábẹ́ Èkó. telephone 02 322 9112 àti 01 737 4931. sinimá tuntun sìgá. iná lẹ́nu èéfín ni mo fa ká fi kìdí ìrẹ́lùwẹ̀. ẹ máa ra o. Ajijola Films and Records International ìrọ̀rùn ló bá dé. ènìyàn ní ẹ̀bẹ̀ ní sinimá tuntun. ènìyàn ní ẹ̀bẹ̀ àṣẹ Ọlọ́run kì í bínú. ènìyàn ní ẹ̀bẹ̀ ó ti jáde òde. ènìyàn o ìkúnlẹ̀ abiyamọ o ẹlẹ́dà o mo wo sinimá tuntun ènìyàn ní ẹ̀bẹ̀ omijé ń bọ́ lójú mi pòròpòrò wọ́n dájọ́ ìgbéyàwó ọ̀kadà lọ́kọ̀ ìyá ọkọ lọ́nà ọjà ojú ọkọ ìyàwó tó fọ́ níbẹ̀ rí agíráàdì níbi tí wọ́n ti ń sìnkú ìyá ọkọ àjálù wádìí bàbá àrẹ́lù ajé o Ìjẹ̀ṣà fọ́gádẹ́ bọ́ra ọwọ́ ọlọ́pàá tẹ̀ ń ká bòròbòrò wọ́n bẹ kún lé wọ́n bò ṣá ọjà wọ́n bẹ olúbọ̀bọ̀ tìrìbọ̀ bá bẹ́ẹ̀ bọ́ wọ́n tún bẹ Olódùmarè ènìyàn lókun tí wọ́n wá láti bẹ o sinimá tuntun ènìyàn ní ẹ̀bẹ̀ gbogbo náírà tìrìtìrì suspense lágbára jù nínú ọlájà àríkú yẹrí ló produce ẹ̀ starring Mr. Latin Tọ́lání Ọ̀sìnrin Ìjẹ̀ṣà Bímbọ́ Akínsọ̀yà Àròtàmbò Ládékẹ́ Arúgbó Ọ̀pẹ̀bẹ̀ Kùkùté parí olódò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá tuntun ènìyàn ní ẹ̀bẹ̀ ó ti jáde sórí VCD nìkan o marketed and distributed by Ajijola Films and Records International ìrọ̀rùn ló bá dé àtòríṣe fún gbogbo olórin aṣọ ìbora fẹ́ni tí ò ní jẹnẹrétọ̀ fẹ́ni tí ò ní ná ọ̀mbrẹ́là fẹ́ni tó dùn pa Ajijola Films and Records International 143 Nnamdi Azikiwe Tìjúmọ̀tẹ̀ Èkó 211 Agége Motor Road Mushin Olóòṣà àti 241 Mushin Olóòṣà tó fi mọ́ shop number 10 Muyosere CD Market Bọ́ládé Oṣòdì àtẹlẹ́ ìtótó wà ní Toyitex Plaza shop 15 Oṣòdì shopping complex Oṣòdì àti number 111 Alaba International Market ọjọ́ alábẹ́ Èkó telephone 02 322 9112 àti 01 737 4931 sinimá tuntun ènìyàn ní ẹ̀bẹ̀ lélẹ́yìí o ọ̀kan tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ sìgá làkọ́lé ẹ̀ parí olódó ló ṣe ó lágbára ẹ̀kú ojúlọ́nà ẹ̀ lọ́wọ́ yìí sinimá tuntun ènìyàn ní ẹ̀bẹ̀ ti jáde ẹ̀ bọ̀ wíìtì. kí la wá fẹ́ lò ọwọ́ ń bọ̀ wá ságbo lọ́jọ́ náà lọ́hùn bó tí wọ́n ń bọ̀ wá sójú agbo ọwọ́ ń sọ fún cameraman yẹn pé cameraman please don't record my lecture don't record me èbó náà lọ sọ lọ́jọ́ náà don't record my lecture if you dare record my lecture you find yourself in trouble because I have my own money out to broke your camera for you. ọwọ́ ń fowó hàn lọ́jọ́ náà pé up to 200,000 ní bẹ́ẹ̀ nú àpò rẹ̀ nítorí kí la fẹ́ fi ṣe ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ mbẹ̀ ìgbéra sánlẹ̀ pé ká má rìkọ́ọ̀dù rẹ̀ máa dúpẹ́ ọ̀rọ̀ Ọlọ́run dúpẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àwọn tí wọ́n tiẹ̀ ń tajà rẹ̀ èló ni sẹ́wọ̀n fàárùkù ń gbà lọ́dọ̀ àwọn tí wọ́n rìkọ́ọ̀dù rẹ̀ èló ni bá ṣé òun ìdí ń bá ń lò nígbà lọ́wọ́ àwọn tí wọ́n rìkọ́ọ̀dù wọn èló ni wọ́n ń gbà lórí rẹ́kọ̀d wọ́n sì tún gbowó ẹnìkan ò sì bọ́ náà ẹnìkan ò bọ́ ọjà sí ọ̀ ń gba 150 ẹnìkan ò bọ́ ọjà sí gbogbo ayé náà ló mọ̀ wípé artist níyàwó artist bímọ àmọ́ kì í ṣe ọ̀nà tó gbígbà lọ́jọ́ náà ńgbà tálùkùránì ń sọ̀rọ̀ lọ́wọ́ ebi ń tọ́ fẹ́ ṣe ni pé kọ́ pa ìràwọ̀ rẹ̀ mọ́ mi lára lọ́jọ́ náà lọ́hùn mo sì dákẹ́ mo jìnnú mo tún wò ó níran nta bá dá máa yàn tá bá bí máa yàn bẹ́ẹ̀ náà ni ó ti máa wùwà sọ pé ìwà tó wù náà rèé lágboolé yín lù lọrin agboolé Ajíkòbí ńgbà wọn lé ọkọ òǹlé tí wàásì rẹ̀ lé kakakakaka Ọlọ́run gan a máa pé ọ̀rọ̀ sọ nígbà míì Ọlọ́run a máa dẹ́ nígbà míì ní ọba tó ní wá gan pẹ̀lú ńgbà Ọlọ́run fẹ́ báyàwó Fáráò àti ìyàwó Ànábì Lútù ọ̀pá lówe ni kò dárúkọ wọn ṣé wọn ò lóko ni
baálé agboolé yín wọ́n sọ fún ọlọ́dọ́lọ́ lọ́n pé kó kú ò lágboolé fóun kẹ́gbẹ́ ẹ kú ò lágboolé wàhálà rẹ̀ ìfẹ́ pọ̀ jù ọmọ ìta ni ó ọwọ́ akóló òkè lèrú ńlùlù lọrin ọlọ́rẹ̀ gbébẹ̀ ọlọ́rẹ̀ ṣe wá sí mẹ́ ọba wa débi tó ti ṣe wá sí ọmọ wa kọrin baálé agboolé yín èwo lọ wá fẹ́ ṣe níta tó wá fẹ́ dùn yàn ọmọ wa kọrin pé ará ají kò bí lóbi Buhari àwọn náà dìtẹ̀ mọ́ òkè lóru ló dàgbà sí ibẹ̀ náà ló ti rọwọ́ mu wàlá ẹ̀gbọ́n màlì alura aital qita matu alulai masha Allah masha Allah ya salasatun karimade yìí ó ṣeun imanu wa tasdiqum wa sabrun mujamala imanum wa tasdiqum wa sabrun mujamala mi ò gbọ́ alamatu alulai fi atala mo ń bọ̀ wá síbẹ̀ yẹn Buhari wá dé lọ́jọ́ náà ó wá dé ìbòrò lẹ̀ ó sọ ìbòrò rẹ̀ tí ó sọ tán mo ọ wá jókòó lẹ̀ wọ́n wá ń bẹ̀ ẹ dákun ẹ ṣe wá sí fún wa ńgbà ń bá ṣe kẹ́sẹ̀tì tán wọ́n wá lọ rí máa tà wọn ò ní fún mi lówó wọn ò ní fún mi kíní kan átìsì náà lówó átìsì náà níyà ọ bẹ̀rẹ̀ sí ní wọ́n wá ń bẹ̀ ọ́ lọ́jọ́ náà kó tó ṣe wá sí àní ọmọ gbowó ẹ̀tọ́ rẹ ni torí pé ọ̀n pàgbé ẹ̀yin tẹ́ni mo fẹ́ràn owó ẹ̀ní lówó ìwọ lówó òrùn ràn rẹ o ìwọ nìkan lówó òrùn ràn rẹ nítorí pé kò sẹ́ni tí ò fẹ́ràn owó ṣùgbọ́n èyí tá à ń sọ fún ọ ni pé bọ́ ọba dóde máa fọgbọ́n gbà á ọdún tó dá wàhálà ilẹ̀ tẹ́mi bọ́ ọ sọ̀rọ̀ lé lórí níjọ́ ti Wàsíù Àyìndé tó ní o ṣe wá sí fóun tó bá jẹ́ pé àáfàá mi ìbáni yóò ṣe wá sí oníkálukú wọn ó sì máa sunkún bẹ̀ níjọ́ náà èmi ò mọ tí Wàsíù ṣe èmi ń sọ fún gbogbo ayé èmi ò mọ tí Wàsíù Àyìndé ṣe mi ò mọ Wàsíù Àyìndé rí mi ò pe nọ́mbà rẹ̀ rí kò pè mí rí kí ló kèmí pẹ̀lú ẹ̀ àmọ́ ń gbọ́ olórin ní ṣe wáàsí fún wa ṣe wáàsí fún wa fọ̀rọ̀ Ọlọ́run ẹ fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa àló lọ́ tó yín ànípò tó yín ọ̀n sì lọ́ọ̀rì lérí ńgbà náà pé ẹ̀ òkọ rẹ̀ sára àdá ẹ̀ bá tiẹ̀ jẹ́ eléyìí ni mo wá wò kódà gbogbo àfáà tó jáde nígbà náà èmi ò mọ̀ pé àwọn àfáà jáde tó bá wọn èmi nìkan mo ṣe bí màá ṣe rẹ́kọ̀dù nígbà náà ń gbọ́ yálà oríṣiríṣi àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní jáde oríṣiríṣi àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde èmi ni pé èmi nìkan ni mo rò pé màá ṣe rẹ́kọ̀dù nígbà yẹn ọkàn wọ́rí pọ̀ mọ́ra wọn ni. kí la fẹ́ lò ní pé ńgbà tí Wàsíù Àyìndé wá sọ eléyìí ẹ bó ṣe wà sí ń jọ náà èyí tẹ́mi ń tàn mọ́lẹ̀ sí ni pé bọ́ ọba débi ó ti gbowó lọ́wọ́ àwọn èèyàn má wọ àfa ńlẹ̀ mọ́ má wọra rẹ̀ ńlẹ̀ mọ́ ebi ká máa pẹ́ ọmọ jẹ́rìí ọmọ òbẹ́sẹ̀ rẹ̀ ń ó lè gbé 1 million kalẹ̀ fún wa nítorí kíni so o ti múra lọ láti lù lọrin pé òde tá ń lọ yìí dandan ni agbọ́dọ̀ rí 3 million tá fi padà lù lọrin èyí tá ń sọ fún ọ̀nà má bà fà lójú jẹ́ àmọ́ ò ṣe lè o sì tún yẹ o tún gbò náà o tún wá kiri mẹ́pẹ́ ọ̀wá ń ṣe pé ẹ̀yin tẹ́ni mo fẹ́ràn o ẹ̀ní lówó ẹ̀ní kọ́lé ẹ̀ní níláárí ó kù ó kẹlẹ́dà rẹ̀ àfa àti ń ṣépè lẹ́nu sáfà nù. èébú gbà wájú wá fọmọ Musa ọlọ́run ọgbà tiwọn èébú gbẹ̀yìn wá nítorí ìlara lérí ọmọ Musa olúwa ọgbà tiwọn èébú gbọ̀ tún wá èébú gbòsì wá èébú tí ó yẹ kí wọ́n bọ́ mọ̀ Musa òun ni wọ́n bọ́ mọ̀ Musa ẹbú mi tán ẹtún búra yín ẹni mo fẹ́ràn owó ẹni tẹ́ ẹni mo fẹ́ràn owó ẹni lówó. wàmálì lẹ́nu àlà kàtàrí. ẹni lówó. wọ́n bá di bára sójà bára sàmáì. ìtakùrẹ̀ ọ̀rọ̀ wa ọ̀pọ̀ lóṣogbo ẹ mà kí wọ́n ní mo fẹ́ràn owó bóyá bá ju owó bọ́lá ń bá náwó owó láti sánmọ́ àkọ́kọ́ ẹni tí ó kọ́ débẹ̀ ní Buhari Musa ni. àbẹ́yìn náà fẹ́ràn owó ẹ̀yin náà fowó ọ̀rẹ́ mi sàyẹ́dì tó tó kíní kalẹ̀ ìkíní wá bọ̀ owó ìlàlà gbogbo ẹni wájú Ọlọ́run á yanjú ẹ̀. wọ́n sọ pé wọ́n ti sọ fún jánásì tí ń jánásì fẹ́mi tó bá tó padà jánásì fẹ́mi ìwọ ṣépè fún tọrọ ọmọ akéwò tiẹ̀ ni Buhari dákun bọ̀ fọlọ́ mbẹ́ ọ́ níbo ló ti kọ́. mo ti wí fún ọmọ akéwò ẹ̀ tí ń jánásì fún mo bá tún jánásì fún mo ṣe pèlè ọ inú ọmọ akéwò mi ni wọ́n wà. níbo ló ti kọ́ ajánásì mi ní kéwò ǹjọ́ tẹ́tí àsí orí láyé. gbogbo ìyẹn wò lè ké ọgbà lọrin kọjá bí n bá gbà lọrin kọjá mo gbà pé mo gbà lọrin kọjá torí pé gbogbo ohun tẹ́mi ké láyé ìlú Òṣogbo ni mo ti ké ìlú ẹ̀kọ́ àlùbáríkà madrasatu mubarak lọ́rọ̀ béèrè wò agboolé tiwa nílùú Òṣogbo dẹ̀ ní àwọn òun sọ ládùúgbò wa ìkéwù làwa ń ké lágboolé wa ewúrẹ́ ilé wa eku ilé wa ìdun ilé wa àfáà ni wọn. tó yẹ máa ọmọ arọ tó fi ń ṣe ẹ̀yẹ níjọ́ tó wá ṣe késẹ̀tì fáwọn àbẹ́jì ìdè tó sọ gbọ́ ọ̀rọ̀ yìí kalẹ̀ ọmọ arọ tó fi àti pé ṣé wà sílẹ̀ yìí tó ṣe níbẹ̀ ń mo bí ọ́ lè rè Buhari yẹ̀yẹ́ ló ń fa ọlọ́mọ ṣe
yẹ̀yẹ́ ló ń fa àwọn ọmọ ọlọ́mọ ṣe ìwọ náà sì ní tiẹ̀ lára o. àwọn abirùn ni wọ́n bímọ yìí ilẹ̀ wa ya gèlè ń bi ẹ wá ya gèlè ń bi ìkómọ ìyàwó abirùn ẹ máa wọlọ́hún ẹ ya gèlè wá bi ìyàwó àwọn èèmọ̀ ọmọ àpéwò gbogbo wa jẹ fìlà wá bi ìyàwó àwọn ọmọ àrà ọlọ́run ọmọ ìyanu ọlọ́run ẹni gbogbo wa jẹ fìlà wá iná ń bọ̀ wá ní Musa wá yìí ẹ máa wọlọ́hún ọlọ́run gbogbo agbára tiẹ̀ ni gbogbo tíjà agbára tiwọn ọlọ́run ni ẹ̀yin tẹ́ bí Táyé àti Hasan àti Hùsẹ́ìnì lónìí tá a wá torí wọn jókòó ẹ̀dá Táyé àti Kẹ́hìndé mo wá kí yín púpọ̀ mo ní bòòlù ẹ̀ ti ṣe dé bóòlù ẹ̀ ṣe ń jẹ́ àrà ọlọ́run èé ṣe tẹ́yìn ò rí bí wa láti inú ìyá ni èé ṣe tẹ́ ẹ̀ lé dúró stamina bí mo ti dúró ìkẹrin láti inú ìyá ni èmi lẹ́yìn jòkó ilẹ̀ tó ń lo ansẹ̀tì kọ́dà ọ̀kan báyàwó ẹ̀ sọ̀rọ̀ ẹ̀rí ọ̀kan báyàwó ẹ̀ sọ̀rọ̀ ilẹ̀ ẹ̀yin tẹ̀ níyàwó ẹ̀ ṣàgbákò ara yín báńkó mọ̀wùlẹ̀ náà báńkó ó ṣeun ara ọmọ ẹ̀rọ lọ́run báyìí ọlọ́run pẹ̀lú àtẹ̀tí pọ̀ ọlọ́run bá a pọ̀ ọlọ́run lọ́bọ̀ ọ̀dájú ó ṣe déédé àwọn yìí fún yàn lóyún wọn bímọ ẹni ó sì lè tẹ́lẹ̀ ham ó ṣe irọ́ ọlọ́run ní òsì àwọn ará ọmọ àwọn ni wọ́n dìde wáyìí wọ́n wá dọ̀ Buhari Musa àwọn ìyàwó ni tẹ̀ ráyé ẹ wò wọ́n rí o wọ́n ti lọ́kọ ìyàwó ṣé ìyàwó Táyé ni wọ́n ẹ wò ìyàwó Táyé ni ìyàwó Kẹ́hìndé ni ẹni olójú tó ní gbogbo òrí ìyàwó tó ń fún àyìnfẹ́ abẹ́rẹ́ àwọn yìí ọlọ́run mọ̀ ń dá ara ẹ wọ́n ọlọ́run pẹ̀lú ara àwọn ará ọmọ ìmọ̀ ọmọ wọn ni. ọ̀rọ̀ ẹ̀bẹ̀jì Òṣogbo ni wọ́n lọ wọn gbọ́dọ̀ balance. alimu amja ilu. ọ̀rọ̀ ẹ̀bẹ̀jì Òṣogbo ni wọ́n lọ wọn gbọ́dọ̀ capable. alimu amja ilu. ọ̀rọ̀ ẹ̀bẹ̀jì Òṣogbo ni wọ́n lọ ọmọ bẹ́ẹ̀ ṣe wọn lọ máa pé wò. alimu amja ilu. ọ̀rọ̀ ẹ̀bẹ̀jì Òṣogbo ni wọ́n lọ ọmọ ṣe wọ́n ní ẹ̀wọ̀ kìlú mọ́. alimu amja ilu. ọ̀rọ̀ ẹ̀bẹ̀jì Òṣogbo ni wọ́n lọ ọmọ ṣe lọ́mọ àwò mi rí báyìí. alimu amja ilu. ọ̀rọ̀ ẹ̀bẹ̀jì Òṣogbo ni wọ́n lọ ọmọ ṣe wọ́n lọ́mọ àrípàtẹ́ wọ́n pé ọlọ́run èèmọ̀ wo tún lè léyìí. alimu amja ilu. ọ̀rẹ́ tún wá wòsùn ọmọ àrọ̀ tó tún wá ń bú tó ọlọ́run ṣe wá sí lára ẹ̀ tó ń gbé ẹ eléyìí bẹ́lẹ̀ yọ̀bá tó ti ìjórìn kò tí ì gbádùn ayé tiẹ̀ àbúrò mi ni àbúrò tímọ́tímọ́ Buhari ìwọ náà ní tiẹ̀ lára o má jẹ́ a máa kọ́ bá gbolé ara wa ká máa wá yọ àlébù tí ń bẹ láàrin ara wa dákun mọ́ bẹ̀ ọ́ lórúkọ tọ́lọ́hun kò sí ẹ̀dá tọ́lọ́hun dá lágboolé kan tí ò ní lálébù tiẹ̀ ìwọ náà lálébù tiẹ̀ lára àmọ́ mo fi pamọ́ torí mo mọ̀ pé ó fèsì torí pé ọ̀sán níjọ́ òní ọlá àpá rẹ lọ́ọ̀ gbọ́dọ̀ fèsì inú no comment òní kò sọ̀rọ̀ tí wọ́n bá jọ máa kí àlùbáríkà ǹjọ́ tún lẹ́tọ̀ kó tún yẹ kó fèsì fẹ́ nìkan ebá parí ìjà àwọ àtàlìfọ́láni ebá ò tún padà fèsì lé lórí ni. alamatu alullahi fiya salasatun. Allah imanu. Allah wa tasdiq. Masha Allah ìkejì nìyẹn. wa sabru. ẹlẹ́ẹ̀kẹta náà nìyẹn kò ju mẹ́ta la fi dẹ́ni ọlọ́run mà mo wá mẹ́tẹ̀ẹ̀tọ́ ohun èmi ò ní lára Buhari ọmọ Musa o mo wá mẹ́tẹ̀ẹ̀ta kò sí lára ẹ̀ fadal ya sheikh fadal. alamatu alullahi fi salasatun. ya salam. imanu. kí n tó lọ bí ọ̀rọ̀ yẹn ní ìwàsí ẹlẹ́ẹ̀kejì tó wù pẹ̀lú mi nìyẹn ni mò ń ṣàlàyé fún ọ Buhari tóró ní ọmọ tó ṣe fún mi ọwọ́ adé lọ́jọ́ náà ọ̀dàgbòrú mo gbé microphone lé ọ lọ́wọ́ mo sì fi microphone lé mo wá gbé microphone fún rọ idu àdàbí yakamaliya náà ní ra idu ọjọ́ náà jìmùdé ọmọ Òṣogbo mo wá gbé microphone láàfáà ní lọ́wọ́ àfáà náà jí mo wá gba microphone àfáà rẹ tó ti gbèsè rẹ̀ dé mo wá gbé microphone lé lọ́wọ́ àfáà náà jí mo wá pè ọ́ ságbó lọ́jọ́ náà wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ tí kò ọ́ létí Buhari pé láti ó sì ń ṣe wá síbi wákàtí kan àti ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún
wọ́n ẹ̀sẹ̀ wá ń sọ fún ọ pé Malam Buhari bàbá ọlọ́mọ tó jẹ́ chairman man ọ wá ń fetí kú ọ létí pé àfa Abdulrasheed Aduma lójókòó lẹ́yìn ọ wá ń sẹ̀sẹ̀ ń ṣe sájìrà sáwọn rí la ilaha illallah Muhammadu Rasulullah mo wá wù ọ báyìí lọ́jọ́ náà mo bú sẹ́rì ẹ̀rín tí mo rí fún ọ lọ́jọ́ náà mo ń wo bí ìyà ọ jẹ lára rẹ ni mo kàn dákẹ́ ni wọ́n pé àsìkò ọ̀rọ̀ ò tí ì tó àsìkò ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ tó ni nígbà Ọlọ́run ló ṣe tọ́tọ́ kààbùkù kí ni mo wá fẹ́ lò ìyẹn kọ́ wá dùn mí jù kọjá lẹ́ẹ̀kejì bọ́ ọba lọ́wọ́ mọ̀ mí èmi náà mọ̀ ọ́ rí torí o ti láàmọ́ra wa rí èyí tó wá sọjù tó burú jù ni pé nígbà tó wá ń bá ọ̀rọ̀ ọwá bá ọ̀rọ̀ dórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ó gbó bí ajá tó bá dà kíyámà ni pé àti wàlìjánà ọlọ́pàá sì ní ìwọ lọ ń pàlìjánà ní Buhari ìwọ gan ti mọ̀ bóyá ìwọ gan ti kúkú ti sọ tẹ́lẹ̀ ó ní bó ṣe déédéé kìsìnì bí wọ́n ti ń sulẹ̀lẹ̀ lálìjánà kọ́lọ́ sá taari rẹ sí ìwọ gan mọ̀ pé ó lè wàlìjánà Firdausi. kàmí pẹ̀lú ọlọ́pàá ni wọ́n fi ní wọn lọ́rẹ̀ẹ́ falama ọlọ́pàá lọ́rẹ̀ẹ́ náà irọ́ ni àwọn náà wọ́n kó bá ọ iṣẹ́ tó bá ẹlẹ́rù ní iṣẹ́ ọlọ́pàá ni kò ní ládàá àlìjánà nù rárá bọ́ ọba lọ́wọ́ ọmọ yẹn rí gẹ́ bọ̀dá jẹ́mísì ọlọ́run sí kọ́bùrù ni wọ́n á bá wọn yẹn ní division tan lọ tọ́ba débẹ̀ wọn ni kí ló dé ọ̀rọ̀ mọ̀ tí bọ̀dá Samson àjàládùúgbò wa ni bọ̀dá Sakiru àwọn wọn náà wọn lóòótọ́ àmì ìgbà wá sẹ́wọ̀n wàrà ní wa lẹ́yìn ok no problem ẹ̀dúró màá rọ̀gà Samson àdúgbò yín nù yóò sì wọlé lọ́tọ́ lọ́ba lọ́ra dáadáa kọ́ lọ́dọ̀ ọ̀gá o ọlọ́pàá kò sówó tí wọ́n gbà tó wọn láyé dáadáa dábàá yìí lọ́lọ́pàá máa bá Allah. má jẹ́ ìyàbò mi ìjọ àlìkìyàmà ẹ lọ béèrè àwọn ọlọ́pàá wọ́n gbó bí ajá ni Allah. kí la fẹ́ lò ní wípé ọwọ́ adé agbo lọ́jọ́ náà ńgbà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ ọwọ́ ń sọ dànù lọ́jọ́ náà pé àwọn ọlọ́pàá wọ́n gbó bí ajá ni ọmọ yìí wá dànù lọ́jọ́ náà ọmọ kan wá dànù lẹ́yìn agbo ó ní ọlọ́pàá máa ń bẹ ní àyìn ó ní àbẹ́rẹ́ ẹ̀ ò dáa ni eré ẹ̀ ò pé láyé èmi mò ń ṣe wáàsí lóní ọlọ́pàá ń bẹ ní àyìn máa wò bó ṣe sẹ́ bí ẹ̀wù bèbí. òwúrọ̀ ti sẹ́nu bí ẹnu dọ̀tí eré bó ti rí afáríkà rẹ̀ bí fìrí ẹ̀ ó náà ogun ọ̀kadà fá ọ̀rá sọ pààrọ̀ wá tó ti fọ́ ó ṣe rí bí ó kù ọ́ àwọn àbá ọ̀dọ́ yín nìyí ló pè ní ètò ẹ̀jẹ̀ nu lọ. falama hamma bil kalami. ìgbà tí Musa parí ọ̀rọ̀ ìgbà tí ọmọkùnrin yìí parí ọ̀rọ̀ tán. amsakallahu lisanahu. ìmúra láti sòfófó ni ẹ̀dàkùn ìkẹyàtọ̀ là tó gbé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ìkẹyàtọ̀ là tó gbé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kọlọ́bá búdúrà yìí mi ó ní wọ́n sì àgbáyé àfọ́ àwọn dáadáa. àwọn onígbà yẹn wọ́n máa ń bẹ níyì wọ́n ṣe bí àgbà bàrígà ọ̀ ń lọ ni ogun ọ̀rẹ́ wù ti fò bí ẹ̀wù bèbí. ó sojú bí ojú oòrò ní ń wò hàn òun náà lọ́wọ́ máa látọ̀ fẹ̀wọ̀ ọ̀kadà sí ogun ọ̀kadà títí fá òjé èèyàn nínú ayé sọ̀rọ̀ nu lẹ́nu àfà ọ̀sọ̀rọ̀ sọmọ yìí débi wípé ọ̀run wo ọmọ náà ńgbà tó wà padà wá ẹ̀ǹdì ọ̀rọ̀ rẹ lórí ọ̀rọ̀ tó ń sọ sọmọ yìí ọwá ní à ń ṣe wá sí lọ́wọ́ ní ẹlẹ́kọ̀ọ́ mẹ́rin bẹ ní àyìn orí ọ̀dà alẹ́ ó ṣe báwọn àfa ọ̀dọ́ yín ní àyìn ní ṣe wá sí sáwọn àfa Òṣogbo ní competent Buhari ọgọ̀ alamatu alullah. alamatu alullah fiya sala. ètò jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì nìyẹn tó fi sẹ̀mí mọ́ ọmọ Musa àbọ̀mọ Isa náà pè ọ́ ní bọ́mọ nù ló sì pera rẹ ní. alamatu alullah. àpẹẹrẹ ìjẹ́ ni Ọlọ́run. alamatu alullah. àpẹẹrẹ tá a fi mẹ́ ni Ọlọ́run. alamatu alullah. àpẹẹrẹ tá a fi dẹ́ ni Ọlọ́run ọba àwọn Buhari ọmọ Musa. alamatu alullah. àpẹẹrẹ tá a fi mọ àwọn tá a súnmọ́ tọ́lọ́hún ọba tá ń ṣe tọ́lọ́hún ọba ní kọ̀rọ̀ wọn àti gbangba. mẹ́ta náà ni kò ju mẹ́ta lọ àfáà ni kò ju mẹ́ta lọ. ìmánu. àkọ́kọ́ nìyẹn. wà tẹ̀sídì. ẹlẹ́ẹ̀kejì nìyẹn o. wà sọ́bùrù. rọ́ọ̀mù jàmàlà. ìmánu wà tẹ̀sídì kan wà
وصبر مجمل مجملا فضل يا شيخ علامة آل الله àpẹẹrẹ tá a fi dáwọn ẹni ọlọ́run ọba Bukhari ọmọ Musa mẹ́ta náà ni kò ju mẹ́ta lọ mẹ́ta náà ni kò ju mẹ́ta lọ. ìmánu. ká níbẹ̀rù ọlọ́run kéèyàn nígbàgbọ́ mọ̀ ń bọ̀ kéèyàn nígbàgbọ́ nu ọlọ́run ká nígbàgbọ́ nu ọlọ́run ìgbàgbọ́ nu ọlọ́run yìí ń ló ṣe pàtàkì. ìmánu. وتصديق الله وصبر مجمل يا سلام يا سلام يا سلام إيمان وتصديق وصبر مجمل. ìgbàgbọ́ nu ọlọ́run ló gbọ́ very very important pàápàá jùlọ nu ayé àfà ò nígbàgbọ́ nu ọlọ́run onígbàgbọ́ nu oògùn ju ọba tó ṣẹ̀dá rẹ lọ onígbàgbọ́ nu àṣírí ju ọba tó ṣẹ̀dá rẹ lọ bọ́ ọba débì kan ọmọ lérí ogun ni ọwọ́ à ń sọ fọmọ yìí lọ́jọ́ náà kó sorí bí orí orò ó sorí bí ọlọ́run wá wò sọ̀sọ́ wá fẹ̀wù bèbí sí lọ́rùn pé ó gun ọ̀kadà títí fá aṣọ ọ̀padà lọ́rùn rẹ̀ ọwọ́ á ní òsè báwọn àfọ́ ọ̀dọ́ yín ní àyín ní ṣe wá sí ni Buhari ó kù díẹ̀ káàtó ìwọ náà gbọ́ ọ̀rọ̀ ẹn tó sulẹ̀ nísìnyí ó ti gbàgbé o àmọ́ ẹn tó kó gbẹ̀rẹ̀ náà láíláí kò ní gbàgbé ìgbẹ́ tí wọ́n súlẹ̀ nísìnyí wọ́n ti gbàgbé ńlọ fi ń sẹnu wùrìwùrì káàkiri ayé lẹ́nu pé ńwọ̀n màdùn má rí àpàdé mi owó àpàdé mi igi láì ibi òkú kọ́lẹ́dọ̀wọ́ tá a ti pàdé sẹ́sòdè la ti pàdé ibi ìkọ́mọ tá a ti jọjò kólẹ̀ òjijì mi ni wọ́n gbé síbẹ̀ ẹ mọ̀ n bí ọ léèrè ni Masha Allah. alamatu alulayi fiya. Ya salam ya salam ya salam ìwọ dẹnu ta òde Tógò ọlọ́rẹ̀ ṣe wá sí mbẹ̀ ìgbéraga tí ò jẹ́ ọgbádùn tí ò jẹ́ ọlálàáfíà ìgbéraga òde Tógò ọlọ́rẹ̀ ṣe wá sí ní Tógò ọwọ́ ń béèrè nínú lọ́wọ́ àwọn èèyàn ní Tógò pé àáfàá mélòó ló ti wá ṣe wá sí láti Nàìjíríà àwọn jàmáà tó ń wá ṣe wá sí tó ń ṣe wá sí fún lọ́jọ́ náà nínú késẹ̀tì kan tá pè ní ta ló fi jọ àwọn jàmáà wá ń sọ fún ọ lọ́jọ́ náà lọ́n pé Alhaji Muideen Bello ti wá ṣe wá sí ní Tógò ọ̀rẹ́ Alhaji Muideen ọ̀rẹ́ mi dáadáa lè ọ̀rẹ́ rẹ̀ dáadáa Alhaji Muideen ọ̀ya wèrè ọ̀rẹ́ rẹ̀ dáadáa Alhaji Muideen bó ló ṣe gọ̀ tó báyìí ọmọ ọdún mélòó ni ó rí ibo ni wọ́ yìí wà nígbà táwọn bàbá wọ̀nyí ń jí sí Ọlọ́run wo iye ọdún tí wọ́n ti bẹ̀rẹ̀ àbùkù tọkàn ọ́ láìpẹ́ yìí táwọn àfáà ń jáde lérí ara wọn tán jáde lérí ara wọn ǹjẹ́rù ẹ̀ka àwọn bàbá wọ̀nyí rí ṣé ò Faruku tí ìràwọ̀ wọ tó tún ràn káàkiri ayé báyìí ǹjẹ́rù àbùkù báyìí kàn wọ́n kò lè kàn wọ́n torí pé wọ́n mọ̀ wọn ara wọn. ọ̀wá ń sọ yìí pé Alhaji Muideen ọ̀rẹ́ rẹ̀ dáadáa Alhaji Muideen ó rí pọ̀ bàjẹ́ lọ́ọ̀rẹ́ kíyè sọ̀rọ̀ ara rẹ o má tójú ilẹ̀ mọ́lẹ̀ tó o bá mọ yà sínsẹ́ o ò lè mọ yà bá bó o sì lókì pé bó o bá lókì gbẹ́ mọ̀ ń sọ fún ọ o ò lókì kùmà tó o bá sì ń prọ́ọ̀dù pọ́n tó ń sọ pé olóògùn ọlásìrí ìwọ ìṣe lọ bí transformer kọ́ fọ́ yọ fíùsì kọ́ ọ sa àṣírí àlùkùránì kọ́ gbá fíùsì mú tàbí kọ́ lọ bí láìfọ wáyà kó hé àfi wá mọ̀ pọ̀ ọlásìrí tó dán. alamatu alulayi mọ̀ ń gbọ́ fiya. eyẹyẹ ẹni tí ọjà mọ nǹkan kan yẹbùyẹbù ẹ̀dá ìmánu. ẹni tí ò ní nǹkan kan àgbáfìfo tí ń dún yẹmùyẹmù ẹ ń búmi wò tí bí n bá ní ọkákò àwọn ata ni kọ́kákò bọ́ ọ bá jáde mo jáde bọ́ ọ bá lóògùn èmi náà mo wá ayé mo sì rí ayé Masha Allah mò ń gbọ́. alamatu alulayi. ẹyẹ èèyàn mi àpẹẹrẹ tá a fi dẹ́ni ọlọ́run ọba màláyé mẹ́ta náà ni kò ju mẹ́ta lọ mẹ́ta ni àkọ́kọ́ mbẹ́. ìmánu. má gbé lóhùn lè rárá. ìmánu. kéèyàn ní ìmánì nínú tọ́lọ́hùn ọba ká gbọ́ ọlọ́hun gbọ́ ní ti sàn ká bẹ̀rù ọlọ́hun ọba ní kọ̀rọ̀ ká bẹ̀rù ọlọ́hun ní gbangba. kéèyàn wá jẹ́ olódodo lórí ní tó bá gbé dání kó jẹ́ olódodo ọba Alhaji Kollington òòbù ni níjọ́ òkú baba Saheed Òṣùpá Kollington rè níbi tó bàjẹ́ dé sí Kollington máa ṣẹgbẹ́ orí rẹ̀ Kollington rè ńgbọ́ ó sì di bí royal wedding tó fẹ́ gbowó lọ́wọ́ Alhaji Kollington ọ̀hún àtúndé Alhaji wa Kollington yìí la adúgbòlódò ọlọ́run olè ọmọ bí ṣe dọ́gbọ́n gba owó tí ọba gbowó lọ́wọ́ àwọn èèyàn Alhaji wa Yinka Quadri Ogogo Alhaji wa Taiwo Hassan Ogogo Alhaji wa Yinka Quadri ọmọ wa dín ohùn ló máa dín ohùn. alamatu alulayi.
àpẹẹrẹ ẹ̀jẹ̀ ni ọlọ́run mẹ́ta náà ni o mẹ́ta ni wàláhì kò ju mẹ́ta lọ. ya salam ya salam ya salam ya salam. ẹyẹ èèyàn mi lé àkọ́kọ́ ní ká níbẹ̀rù ọlọ́run ká súnmọ́ ọlọ́run ká gbọ́ ọlọ́run gbọ́ nífọ̀rọ̀ wọn náà ní gbangba wa ká bẹ̀rù ọlọ́run. náà wà tasdiqan wà sọ́bọ̀rọ̀ mọ̀já. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ká lódodo ká sọ òdodo nínú ọ̀rọ̀ wa. àfa ò gbọ́dọ̀ bẹ̀rù ẹnìkan, àfa ò gbọ́dọ̀ bẹ̀rù olówó, àfa ò gbọ́dọ̀ bẹ̀rù tálíkà, àfa ò gbọ́dọ̀ bẹ̀rù ọba, àfa ní bàbá ọba, àfa ní bàbá àjòyè. alùlùfàṣọ́à. la yakhshawna min ahadin. èmi ò bẹ̀rù rẹ o, mo tún padà sórí ọ̀rọ̀ mi ò bẹ̀rù rẹ o. kákọ́ọ̀sì kan náà ládìjọ wà sẹ́ẹ̀tì kan náà ni wá àjọ wà bákan náà ni. ẹyẹ mi ṣẹjẹ àdúrà nbọ lọ tí ń bọ̀ ìtẹ́tí àṣẹ orí láyé ń òkè ó lábẹ́ rẹ bí gbogbo ayé bá ń ṣe ànàkúmọ̀lá ò fún ọ láyéláyé mi ò lè ṣerú ẹ̀ tọrọ ọkọ mi ní kéwú ọkọ mi ní kéwú ìyìn lè ṣe ànàkúmọ̀lá ò láyé fúnrú rẹ yìí àwọn tá a lè ṣe fún wọn wà àgbàlagbà tó bá pọ́n rẹ̀ léyà fún lápọ́nlé èyí tó bá wọ́ rẹ̀ ńlẹ̀ máa ń ra á níbi àìní nẹ́sìn rọ̀ àìtù ubi lẹ̀tì rà á ní wọ́n máa ń ra á níbi àìní tàmì rọ̀ àìtù káàmìlẹ̀ mahani masha Allah. bẹ́ẹ̀ bá fún mi ní òwú gùdùgbẹ̀ ìfún lẹ́bọ̀ tòró bẹ́ẹ̀ bá ní wọn jẹ́mọ̀ nǹkankan ìjòrì aláìsí pé èèyàn yẹ̀yẹ́ lòun náà bẹ́ẹ̀ bá ní mo pé ìwà sọ fẹ́ǹtọ̀ ń pé èèyàn nìwọ náà ebi mo pè ọ́ lé èèyàn ni àpè ọ́ lé èèyàn láfi lóhùn rẹ láfi sàpọ́nlé rẹ ń gbò sì pera rẹ lálábùkù èèyàn ẹ̀wù àbùkù náà lọ wáwọ̀ yìí ó sì máa tẹ́ni wàláhì ó máa tẹ́ni ọ̀rọ̀ tèmi pẹ̀lú rẹ ìntẹ́mi ń sá fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńdọ́tọ̀ ọkọ̀ wọ̀lú Òṣogbo tó kọ́kọ́ wá sí èyí ìkọlà kọ́kọ́ o ti kọ́kọ́ wá sí kan tó dóṣogbo lọ́jọ́ náà wọ́n pe késẹ̀tì ní àlùbáríkà bó o sì kọ́kọ́ wọ̀lú Òṣogbo ìntọ́ kọ́kọ́ fi síde lọ́jọ́ náà ni pé àràádùn mọ́ lórí ìjòkó ẹ̀yin Òṣogbo ẹ bá ń jí sẹ́bà dùn mọ́ ẹni mo wá ẹlẹ́wọ̀n musa wá ẹni mo challenge ẹ̀ ọ̀gbọ́pọ̀nù àgbàlagbà ọ̀ ń challenge. dà àfa mi ọ̀ràn ọmọ kéwu rẹ̀ wáyà yìí èzè ìrí àdùmọ̀ dà kọ̀ wá ni ìrètí àdùmọ̀ mo fẹ́ challenge ẹ̀ lónìí kí ni ó jẹ́ challenge àdùmọ̀ lónìí abba àdùmọ̀ ó sì lóhun tó ké àṣẹra wa àgúnra wa mọlọbí wá sí ìlọsọgbọ yìí àdùmọ̀ ná mi lówó èyí àti tún wá dé àdùmọ̀ ó sì ronú Ọlọ́run. challenge èèyàn ọwọ́ adi Pasuma àti Saheed Òṣùpá ọwọ́ afẹ́ sọ̀rọ̀ Ọlọ́run di arábàmbí àtolúfimọ́ oníkálukú akájọ máa wá pàtẹ ìbú kájọ ebi tá àfáà méjì bá tí wọ́n ń tọ́lórin bá ń jà àfáà ní ó parí ẹ̀ tọba àlú bá ń jà àfáà ní ó parí ẹ̀ pẹ̀lú àwọn àjòyè bílẹ̀ bá ń dàrú láàrin lọ́kọláya àfáà ni wọ́n pè kọ́ wá yanjú ẹ̀ bí wọ́n bá pín ogún tí ó bá dàrú àfáà ni ó wá yanjú ẹ̀ tá àfáà méjì bá wá ń bára wọn jà ńkọ́ ta ni ó sọ̀rọ̀ náà ta ni ó parí ẹ̀ ta ni ó parí ẹ̀ èyí tẹ́mi ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ ni pé kọ́ máa wá pàtẹ ìbú láàrin ara wa èmi ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ rárá ó ní òjò fún ọ lẹ́sìn lọ́jọ́ àkọ́kọ́ ó sì sọ̀rọ̀ púpọ̀ ó bú mi dáadáa níbi ìgbéraga rẹ̀ tó wá dé níbi tó ní mánì dé ọ̀ ń sọ̀ lọ́wọ́ tó wá tẹ etí agbádá aṣọ mọ́lẹ̀ Abdulaziz ọlọ́jẹ́ rẹ̀ àbí mégìdáàdì rẹ̀ lẹ́jẹ́lẹ́jẹ́ tí ń tẹ̀lé ọ kiri hun ìwọ̀n ń bọ̀ ọ́ ká agbádá ń bọ̀ ọ́ ká ń bi bàtà wá ní ìta Abdulaziz àmọ́ àfihàn ṣe nǹkan ni àmọ́ fi ṣe nǹkan kí ló fi ṣe. mo kí gbogbo àwọn jàmáà wa o ṣeun àmọ́ tẹ́lú ẹ̀ náà mọ́lẹ̀ ń gbà mí Jamiu ìwọ lọ mọ̀ kó ní n tá a fi ṣe. pé n sọ̀rọ̀ á tẹ̀ wọ́n mọ́lẹ̀ lọ́wọ́ ní tẹ̀ ṣòkòtò mọ́lẹ̀ ni kò yí ọ ní má kàrú ẹ̀ mọ́ bá wà níjọ́ mi. kí ló fi ṣe abẹ́nu lásán lásán àwọn tó sì ń ṣe wá síbi náà ní Allahu sáárín dín. aláàmàtò alùlẹ́yìn. àpẹẹrẹ ìjẹ́ ni Ọlọ́run mẹ́ta náà ni kò ju mẹ́ta lọ. ìmánu. ká ní bẹ̀rù Ọlọ́run ká gbọ́ Ọlọ́run ọba gbọ́ ní ti sàn-án-sàn. wọ́n tẹ̀sí di ikún. ká tó wá ní òdodo lórí ọ̀rọ̀ wa. wà sọ́bùrún. lẹ́yìn náà kẹ́dà wá ní sùúrù dáadáa kẹ́dà ó ṣe sùúrù nígbà tí àgbà oníwàásí kan èèkan oníwàásí kan tó ṣe wàásí bú àgbà oníwàásí kan lórílẹ̀‐èdè yìí ní Kútọ́nù ọwọ́ abú bàbá náà ò sì fèsì lónìí
torí bàbá náà wò pé tó ń bá fẹ̀sìn ǹjẹ́ òun ò járáǹkì ara òun báyìí ibi tá a ti mẹni ọlọ́run nìyẹn àgbà oníwàásí náà bú àgbà oníwàásí náà bàbá náà ò fọ èsì dòní ńgbà tẹ́ ń tó bú ìyàn tó wá rí pé òun ṣe ń tó kù díẹ̀ káàtó ọwọ́ àlọ́ rí bá bàbá ńlé ó sì parí ẹ̀ ó sì bẹ̀ wọ́n sì parí ẹ̀ síbẹ̀ àfà Buhari tó bá fira rẹ̀ sáàyè ọ̀wọ́ ni kí là fọ́ ọmọ wa bá àfà àjàsí kò sí ní tó burú mbẹ ebi tó ṣe fọládàlú níjọ tó ṣe fún mọ̀kádàmà aládàlú tó wà nù àwọn àfà àtàwọn bá ọ sọ̀rọ̀ tán fọ̀rọ̀ ọlọ́run sí ọ létí ní tó ṣe fọládàlú níjọ́ tí líláfi abẹ àfà Pasuma tí ń ṣe Ramadan program inú àwẹ̀ tó lọ ebi tó ṣe fọládàlú mbẹ ni pé aládàlú ó dojú agbo lọ́jọ́ náà ọwọ́ pé aládàlú tiẹ̀ wánà kí mo ṣe fọ́nà tó fi ń bú mi òun náà wá wípé bí n bá bú yín ṣé yà mí mo wá fẹ́ bú ẹ máa gbọ́rọ̀ òpònú lẹ́nu wèrè. àwa gbọ́n kankan ní stúdíò lọ́dún yìí àsọdá kí wọ́n máa sọ̀rọ̀ sí ìyàn kọ́ máa wò wọ́n rẹ̀ báyìí. àṣẹ maturity ní kéèyàn dákẹ́ ká máa bú ìyàn kọ́ máa fèsì. Ilahi. ń bọ̀ ìtakùrẹ̀. Welcome. ìtakùrẹ̀. Now. ọ̀rọ̀ fẹ́ dọ̀rọ̀ Arsenal àti Barca o. ẹ dákun ẹ̀yin ayé ẹ̀jẹ̀ yanjú ara mi. bẹ́ẹ̀ bá dẹ̀tí dáadáa ẹ rí i pé last Ramadan eríṣiríṣi rẹ́kọ́ọ̀dù lẹ́ ń gbọ́ nípa Buhari Musa ìgbà wọn dáhùn tí ń fọ̀rọ̀ wọn ṣe yẹ̀yẹ́ ẹgbọ́n kankan lọ́dún yìí mọ́ kódà ọ̀kan bẹ́ẹ̀ nínú wọn tó lẹ́nu gbọ̀n à ń pè ní aládàlú ńgbà tó wá bá mi lọrin àfa mi ní kí n gbẹ̀bẹ̀ rẹ̀ kó ti dọ́dọ̀ àwọn wọn wá mú wádọ̀ mi àwa ń lọ wá sí kan ní pipeline lọ́dọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn MC. Bẹ́ẹ̀ni. òun náà kọ́ yìí aládàlú náà yìí lọ́gùn séjì mbẹ́ yóò bá ẹnu rẹ tó fi bú mi. La ilaha illallah ọlọ́wọ́n wo láǹfà mi ọ́ lálùbáríkà. Amiina. ó nítorí tèmi òun náà wà á dárun gbọ̀n sí àmọ́jọ́ tó wà bá mi lọ́rin ó lóun ò ní irun gbọ̀n kẹ́mẹ́ bá dáhùn mọ́ ni o ó lámọ́ torí tèmi òun wà á dárun gbọ̀n sí aládàlú ọ̀hún wá rìn. kí ló wá dé èsìn ọ̀rọ̀ la fi gbọ́ àwa ń fọdún yìí dúpẹ́ aládàlú sálọmọ sáwọn ilé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìta mo fẹ́ ṣe fún ọ. Ìlà bí ọbẹ̀ lọ́rọ̀ mo ṣe kiri. Kí ni ìntàfíwọ̀ ọ̀hún aládàlú? Èyí máa ní rísì. Kí ni rísì tó rí tó fi bú mi gbà? Bí n bá bu iṣẹ́ ìyá mi ní wàá bú. Bí n bá bu yìí ṣe bàbá mi ní wàá bú rí. Bí n bá bọ́ ọmọ Musa báwo mo ṣe fẹ́ lóko rẹ́kọ̀dù mẹ́rin mo ṣe lọ́dún. Àsọ̀mọ̀ Musa yìí mo ti di ìtajà. àsọ̀mọ̀ Musa mọ̀dàgùn owó wá wí bẹ́ẹ̀ kí n gbọ́ pọ̀ bá bú mi kí irú ògùn wo mọ̀dà rí. Bí n bá bu yín kí ni mo fẹ́ jẹ láyé àgúnmòwòrè ọmọ Musa. ẹ jọ̀wọ́ ẹ lágbàjá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. bí n bá bú yín ṣé yà mí mo wá fẹ́ bú nígbà tí yóò competent Aláàmọ́tò bó bá kéwù yẹn dún ni yóò dúró lórí point yẹ a stand on his feet. Ìmánu. Allah masha Allah ṣé n tó bá ṣe bẹ́ẹ̀ mi náà nìyẹn ló fi ń bẹ̀rẹ̀ mi gbà tó wọ̀ lóòṣogbo pé aládùn ma ọ wà gbé máìkì lémi lọ́wọ́ pé kí n máa wá sọ tí mo rí tí mo fi ń bú ọ wallahi tallahi bí wọn bá dárú ẹ̀ wò fún mi yín tí wọ́n sọ ní dáa mo ní agídí ọba tó mo mọ̀ pé wọn náà ní agídí mo máa fà tó lè bú mi tí ì ní fèsì mo sì mẹ́rin tó bú mi kì í ṣerú Buhari ọmọ Musa ní ọwọ́ sọ̀rọ̀ against mi ní wá ní fèsì rank o lè já rank mi láíláí tàbí àmọ́ fi dé o lè já rank mi ọwẹ́ lọ sẹ́ńpẹ́ bí àṣà wà sọ àyíndé lọ ṣe bọ̀kọ̀ lọ sẹ́ńpẹ́ Masha Allah mú ń bọ̀.
التي رآني ما رآني بعين نقص وما رآني بعين ya salam ya salam bẹ́ẹ̀ bá ń fojú wo mi pé mo pé ní sọ pé ń tọ̀hún náà pé èèyàn lòun náà ẹ dákun ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Nàìjíríà èmi yìí sọmọ bẹ́ẹ̀ o mi yìí sàfà bẹ́ẹ̀ o èmi yìí sì ṣe ẹni tí ń rí àwọn aṣáájú àwọn tí wọ́n wà níwájú èmi yìí ṣe ẹni tí ń rí wọn fín o lórí ọ̀rọ̀ Buhari yìí ó ní tó ṣẹlẹ̀ láàrin mi àti Shehu Faruku ní Dùmọ̀tà lẹ́kọ̀ọ́ ní Island inú àwẹ̀ tó lọ yìí bẹ́ẹ̀ mi bá jẹ́ni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ Malam Buhari bẹ́ẹ̀ mi bá nífẹ̀ẹ́ rẹ̀ ọba tó ní mi kó gbogbo sí olóore mi pátá kó dànù mọ́ mi lọ́wọ́ nínú àfáà tí mo ra rẹ́kọ́ọ̀dù rẹ̀ jù láyé wọ ni bí tí mo fẹ́ràn rẹ̀ dé láyé torí ẹni abá nífẹ̀ẹ́ náà látún fohùn rẹ̀ sàpọ́nlé fún àmọ́ sẹ́mi lè mà níjọ́ náà tọ́ wọ́ra rẹ̀ ńlẹ̀ olérò pọ̀ ọwọ́ mi ńlẹ̀ ara rẹ̀ lọ kàn lábùkù ọwọ́ á ní wọ ọmọ tó ṣe fún mi wọ́n náà jòkólẹ̀ gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ jòkólẹ̀ má mu gbó má mu ògógóró má mu tí ń gbà náà gbogbo nǹkan ló mu má mu tó fẹ́ pẹ́ tòótọ́ lọ́ọ́ bá mu má mu torí èmi ń lérò wípé bẹ́ẹ̀ yàn ọba máa mu tí ò ṣe déédéé ọpọlọ pẹ̀lú ẹ̀ ìdí yàn ọba máa mu tí ọba làákàyè rẹ̀ mu kò ní máa sọ̀rọ̀ bó ti ń sọ̀rọ̀ yìí and the spirit of Allah and it is shaitan àmọ́ wọ́ metaphysically ru'ullah has been totally removed from the whole part of our body lálàá mẹ́ni ọlọ́run lára bọ́ ń bọ̀ lágbo ọmọ wò hàn lọ́mọ ọdún tọ́mùtọ́mù wọ̀rù sáfà náà lélẹ́yìí àbí ṣètánì. mẹ́tò alùlẹ́yìn fi àṣàlẹ̀ àṣẹ. mẹ́ta náà ni kò ju mẹ́ta lọ o àkọ́kọ́ ká ní má nínú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ká sì jẹ́ni tí ó máa sọ òótọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta káwá jẹ́ àfáà tí ó ṣe sùúrù púpọ̀ ká máa ní sùúrù dáadáa tá a máa ní sùúrù káwọn máa rélé yìí atádànù tọ̀hún atádànù mo wá rú ẹyẹ ènìyàn mi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ àmọ́rú ọ̀rọ̀ tá a máa gbọ́ ẹ jẹ́ àmọ́rú wáàsí tá a máa gbọ́ ẹ sì jẹ́ àmọ̀ pé ayé ti ń lo òpin o ayé ti ń tán báyọ̀ ọ̀bá tán ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yóò ní máa ṣẹlẹ̀ oníkálukú láyé lẹ́ni owó náà ní igbe owó òun náà ní kálukú ńlé igbe èmi jù ó ìwọ òjù mi òun náà ní ń dá wàhálà alẹ̀ owó náà sì ní kálukú wá ńlẹ́ lẹ́ni kò wá bẹ́ẹ̀ jẹ́ kí ẹ̀sìn méjèèjì kó wúyàn lórí mọ́ àmọ́ Ọlọ́run ti tún Ìsìlámù ṣe ó tún ṣe fúnra lára rẹ̀ láàyè ọ̀tọ̀ mo wá bẹ̀ àwa tá a la jẹ́ mùsùlùmí yìí ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ wa kọ́ wọ́n jẹ́ pé ògédè ebú náà ni wọ́n kàn búnú rẹ́kọ̀d ẹjẹ́ àmọ́ tá à ń ṣe àsìkò orun kọ̀ọ̀kan ìrun dọwọ́ wa bàbá wà lérí irun ẹjẹ́ àmọ́ yí pé tá a bá ti wọ wájú Ọlọ́run àti dé wájú Ọlọ́run ìwọ tó bá jẹ́ mùsùlùmí òdodo tó bá wọ mọ́sálásí pa handset tó wà lọ́wọ́ ẹ wọn ò gbọ́dọ̀ sọ fún mùsùlùmí òdodo pé off your handset before you enter kó o tó wọnú mọ́sálásí àyíwí fún mùsùlùmí tóun náà bá gidi yóò ti wo iye aago tó wà lọ́wọ́ pé aago 2 ọ̀sán ti lù á gbọ́dọ̀ pèèyàn nírú àkókò yìí àwọn àdánwò tá a tún wá nínú ìsìlámù lénìí àwọn orin tá a tún wá ń gbọ́ orin gidi ti tán láyé wáàsí gidi ti tán láyé orin eré ti tán láyé àwọn tó kù lẹ́sìn eré ẹ ọfọkà síbẹ̀ ṣéì orí ẹ ọfọkà síbẹ̀ sórin lélẹ́yìn àbí kẹ́yìn àwọn òṣùkọ́dẹ̀ ẹ̀ ń sí eré orin yín burú ẹ̀ ń sí eré ó ti rẹ̀ yín gan ẹ̀ ń sí eré orin lélẹ́yìn ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ mbẹ̀ làdáni ṣèkáàmà lórí irun ń gbọ́ ṣèkáàmà tán ó kú ká gbẹrun dúró vibration bá dùn bùn ńgbà tí ringing tone wọ́n jáde lérí irun là ń gbọ́ ohun sí mi sí wàhálà ti wá jẹ́ torí Ọlọ́run wàhálà ti jẹ́ à ń bí Ọlọ́run kọ́lọ́run tó léde yìí àti ìrójútu ẹ̀ ẹnìkan tó wá ní wàhálà dé tí wàhálà bá dé ìwọ àti fámìlì rẹ̀ náà lẹ́ẹ̀ máa rú káàkiri o. Ibrahim ọmọ Adéhàmà nìyẹn o Ibrahim bọ́lá Adéhàmà òun lọ sọ ọ̀rọ̀ yìí ó ní tí ayé bá ń lọ sópin ó ní àwọn nǹkan márùn kan ń bẹ ayé ò fẹ́ràn rẹ̀ ayé ò wá nífẹ̀ẹ́ márùn a ní fẹ́ràn márùn a sì fẹ́ràn márùn àkọ́kọ́ ń bẹ. yuhibbuna al-mala wa yansawna al-asaba. a fẹ́ràn owó jọlọ́ ń ọba lọ owó láàmú ẹ̀ lé káàkiri ayé o owó là ń lélẹ̀ ní owó títà. alábìnrin máa lọ aráàmì lẹ̀ yẹ̀dùn bí o bá rí bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń kà nísìnyí a máa kà pé àwọn làwọn pa bàbá sùwé obìnrin kan tó jáde nísìnyí ó lò ń gbẹ̀mí bàbá sùwé àwọn lò ń gbẹ̀mí máládùn òun ló ń mú alájì Yẹ̀kínì Ajílẹ́yẹ ẹni ó yẹ wọ́n lẹ̀ lóko pa òun ló ń mú alájì Yẹ̀kínì Ajílẹ́yẹ òun ló ń pa kíákíá àwọn làwọn fà á rẹ̀ dánwò òun ló ń mú àwọn àbẹ́jì ọ̀ràn òun sọ wọ́n dantí ọ̀tí wọn lọ́rùn ń bo torí Ọlọ́run torí ń tajẹ tá ti bọnu ẹ̀jẹ̀ bẹ̀rù Ọlọ́run
وينسون العذاب. à ń lé owó ní kálukú wa lélẹ̀ Ànábì sì ní malul harami la yadum malul harami la yadum wa indama la yubarra. owó èrú yìí máa ma wọ̀ owó èrú kì í máa ma wọ̀ tó bá sì máa wọ̀ kò mà ní lálùbáríkà. ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Masha Allah. يحبون المال a nífẹ̀ẹ́ owó jọlọ́ ń lọ. وينسون العذاب. àwa gbàgbé ìyà tí ń bẹ ní díẹ̀. يحبون المال agbàgbé ìyà tí ń bẹ afẹ́ràn owó jọlọ́ ń ọba tó ṣe dá wa lọ. àwa gbàgbé ìyà tí ń bẹ ní owó. يحبون الدنيا. afẹ́ràn ayé púpọ̀. ayé nìkan lè wù wá. ayé ni mọ́tò wà. ayé lasọ wà. ayé ni bàtà wà. ayé ló wà lórí ẹ̀mí oníkálukú lẹ́ni. Masha Allah. وينسون الآخرة. a máa gbàgbé alikiyama a máa pé à ń lọ rèé jábọ̀ fọlọ́hún. يحبون الذنوب. ẹ̀ṣẹ̀ wa pọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí Ibrahim ọmọdé àmọ́ tó sọ nìyẹn ẹ̀ṣẹ̀ wa pọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ láyé lẹ́nu. وينسون التوبة. agbàgbé ká máa tú bẹ́ẹ̀ ṣe wọ́n tá à ń dá síwájú Ọlọ́run àtú bẹ́ẹ̀ ṣe. وينسون. bàbá ní dẹ́ẹ̀ṣẹ̀ lórílẹ̀‐èdè yìí àwọn ọmọbìnrin a máa ságì ṣòkòtò àwọn ọmọkùnrin a máa ságì wọn a wá sún ṣòkòtò tí bẹ̀bẹ̀ rẹ̀ dí gbogbo òmùsùn wọn tó kọ fì í yàn wá hàn ta wọ́n máa wá wò wọ́n ọkùnrin ń ṣe bẹ́ẹ̀ obìnrin ń ṣe bẹ́ẹ̀ ó tún wá ara àwọn obìnrin ọ̀hún ó tún wá jòkó sórí ọ̀kadà bẹ́ẹ̀ nìkan bá wà lẹ́yìn wọn ọlọ́kadà wọn gba Ọlọ́run máa wo ọmọ yẹn bèbí ẹ̀ sín ẹ máa gbó lórí ibú ẹ máa gbó lórí ibú ọlọ́kadà ẹ máa gbó lórí ibú ọlọ́kadà ẹ máa gbó lórí ibú tó wọ ṣòkòtò. وينسون التوبة. à ń dẹ́ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. يحبون الذنوب. káma láǹkà èèyàn ń kà yín wá sọ pé òun ló ń pẹ́ nìkan òun ló lórílẹ̀‐èdè yìí náà kó máa pọ̀ òun ló ń pẹ́ nìkan ká máa wá wòran a sì la níjọba lórílẹ̀‐èdè yìí ẹni ó yẹ awọ́ jáde ń kọ̀rọ̀ yàrá ká wá mú òkú ká kóbó. Masha Allah. يحبون القشور. afẹ́ràn ẹ̀ṣẹ̀ yuhibbuna tauba. يحبون التوبة. afẹ́ràn ká máa yuhibbuna dunuba afẹ́ràn ká máa dá ẹ̀ṣẹ̀ níbi ẹ̀ṣẹ̀ tá ń dá mọ́ sọ́lẹ̀ kan mọ̀ ń bọ̀ mo ní orin tá ń kọ́ lẹ́ni orin gidi ti tán láyé bí èèyàn bá wọ̀ kákàrà alátẹ tó ń ta tẹ́ni owó alátẹ tó ń ta tẹ́ni tẹ̀tẹ̀ ń pòpò abòǹde lọ́rùn sáláyé oníkálukú ló ti ní tiẹ̀ lára kí lọ́kọ̀ pẹ̀lú alátẹ ṣe ó kó mílíkì ń gbá alátẹ kí ló ń béèrè kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ fún kí n tiẹ̀ pẹ̀lú gbá alátẹ. yasalam èmi tiẹ̀ pẹ̀lú ìyá alátẹ kí ló dé tó ń béèrè kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀. orin ti tán láyé àlùbáríkà lọ́gùn táwọn tòní ń jẹ àwọn bàbá àjọ wọn ti ṣiṣẹ́ dé kọjá ẹjẹ́ bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run àwọn ti ṣiṣẹ́ sẹ́yìn táwọn bá ń kíyàn inú èèyàn máa dádùn nígbà yẹn bá ní ẹ̀yin máa bèbí ẹsẹ̀ ń bẹ́ ẹ̀yin màmá ẹsẹ̀ ń bẹ́ ẹlẹ́lẹ́ ń bẹ́ nítòsí ìjọ ìlànjò lọ́wọ́ ẹ̀yin màmá ẹsẹ̀ ń bẹ́ wọ́n máa gbé yín kò tí ì kàn yín ẹ dákun sórí lélẹ́yìn àbá àlùbáríkà Ọlọ́run ló fà àlùbáríkà sí Ọlọ́run ló máa ń mọ̀ fà àlùbáríkà sọ̀rọ̀ wọn àwọn wọ́n ń bu ọbẹ̀ lánìí ìkànnà ń bẹ tó náà bá tó kọrin ó lè ní ó ṣe bóró ní bọ̀ ni ń bàbá kọ́kọ́ dùn bí ẹ̀lẹ́ta ẹ̀ló mo ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n ń pè ẹ́ o mo ṣiṣẹ́ lọ́wọ́ ń gbà ẹ̀ló ẹ dákun orin dànù eléyìí àbálùbáríkà. yuhibbuna dunuba. ẹsẹ̀ ti pọ̀jù láyé lónìí àwọn olórin rẹ ti ré kọjá àwọn baba ń Gani àgbà àwọn Yusuf Ọlátúnjí Haruna Sọlá àwọn Aligali ọmọ Kaifa wọ́n ti ré kọjá àwọn Yusuf Ọlátúnjí àwọn dáìdọ̀ epo àkà àwọn bàbá yìí tán bá ń kọrin inú èèyàn ó sì máa dá bá ń kíyàn lásán inú èèyàn máa dádùn inú ẹsẹ̀ méjèèjì tílẹ̀ ayé fi dúró ó dùn mí tí mo rí kọ mí ìsàsùnkún gbadé inú ẹsẹ̀ méjèèjì tílẹ̀ ayé fi dúró ayé ti kákàrọ ọ̀kan ló fi dúró tán bá tún wá ń kíyàn tán bá tún fẹ́ forí kìkìyàn ọ̀gá nìyẹn láti inú mọ̀dà ẹ wá ọ̀gbẹ́ni Sùlẹ̀ tá a pa máa tó ti ẹ rí yẹn kò wáyé tó le rárá máa tó kì í wojú ènìyàn kó tó náwó ayé tí ó wà ayé fàájì ayé jẹ̀lẹ́ǹkẹ́ tó dáa fọpẹ́ fọlùwà báwa báyìí bá ń kíyàn inú èèyàn máa dádùn láàyè ọ̀tọ̀ àwọn ti kọrin rẹ síwájú àwọn àtẹ̀ní kò sí nǹkan kan tí wọ́n ń kọ́ àlùbáríkà náà ni wọ́n ń jẹ àlùbáríkà ni wọ́n ń jẹ àlùbáríkà ni wọ́n ń jẹ ìdí eléyìí ẹjẹ́ àmọ́ntá máa gbé sórí ringing tone àwọn ọmọ mùsùlùmí èyí tí mo fẹ́ lò rí
mọ̀ tó gbé sórí ringing tone fóònù ẹ ní tí ó jẹ́ ringing tone ẹ Abdulmumin ní bẹ́ńtà ẹgbẹ́ Al-Qur'ani suratu tọ́ àmbẹ́ wọ́n bá rí Christian lọ́dún yìí màrí bá ti ṣe ìtọ́ ọmọ gbọ́ lórí fóònù wọn nù ìtọ́ ọmọ gbọ́ èyí tó bá wà godly nínú wọn ọmọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọmọ gbórin ẹ̀mí lórí fóònù wọn ni àwọn tí ọba nítọ́ Ọlọ́run nù àtàwọn mùsùlùmí lọ́mọ gbọ́ ọ̀tọ̀ sí wàhálà dé ìwọ́dà lórí wàhálà ẹnìkan ò ní rí èmi ò lè rí tèmi ìwọ lọ́ọ́ máa rí wàhálà jẹ́jẹ́ sórin lélẹ́yìn you go see wonder you go see fire ńgbè yẹn bá ń rí fire ọ̀rọ̀ yìí wá ṣe déédéé ọ̀rọ̀ kírísítẹ́nì tó wọnú tó fẹ́ gbàdúrà fún yàtí ń gbà ẹ̀yin ọmọ ogun ẹnu ẹ̀ sọ kálẹ̀ ogun táyé là ń yanjú lọ́wọ́lọ́wọ́ àti ìrìn yanjú tẹ̀yìn ẹnìkan tó wá ní kí tọ̀run wọn tún máa bọ̀ ṣé tá a bá rí tọ̀run sáà lè dúró yuhibbuna tawbatan yuhibbuna dunuba afẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ àwa gbàgbé ká túbá ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin àwa ń kọ́lé láyé à ń fẹ́ràn ilé a fẹ́ràn ká kọ́lé àwa gbàgbé sàárè wa tá a sùn ẹlẹ́ẹ̀karùn-ún lẹ̀ àwa fẹ́ràn gbádùn ayé a fẹ́ràn ká máa a fẹ́ràn ayé àwa gbàgbé ikú tí ó pa wá náà ní ẹjẹ́ àbẹ̀rù Ọlọ́run ẹjẹ́ àbẹ̀rù Ọlọ́run ọmọ Musa lọ sẹ́ńpẹ́ o ọmọ Musa lọ sẹ́ńpẹ́ ọmọ Musa lọ sẹ́ńpẹ́ o ọmọ Musa lọ sẹ́ńpẹ́ Abdulrasheed Aduma o kì í sàtẹ̀mẹ́rẹ̀ ọmọ Musa lọ sẹ́ńpẹ́ 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 Abdulrasheed Aduma o kì í sàtẹ̀mẹ́rẹ̀ ọmọ Musa yellow card ni mo fún ọ yìí o wọ́n ní lélẹ́yìí mo fún ọ ní yellow card kò gbà bẹ́ẹ̀ Buhari ó fẹ́ tẹ́ mo tẹnu mọ́ fún ọ ó fẹ́ tẹ́ lọ ṣe bọ̀kọ̀ lọ ṣe ń pẹ́ bí àṣà wà sọ́yìndé èmi ń sàtẹ̀mẹ́rẹ̀ pẹ́ nìkan lọ ṣe bọ̀kọ̀ tó bá tún wá tó bẹ́ẹ̀ mọ bẹ̀ ọ́ lórúkọ Ọlọ́run fún mi lẹ́sìn èmi náà expect rẹ fún mi lẹ́sìn ìtakùrẹ́ sọ fáfá rẹ ọmọ Musa lọ sẹ́ńpẹ́ o ọmọ Musa lọ sẹ́ńpẹ́ Megidadi wí fáfá rẹ ọmọ Musa lọ sẹ́ńpẹ́ o ọmọ Musa Abdulaziz Ọlọ́jẹ̀ sọ fáfá rẹ ọmọ Musa lọ sẹ́ńpẹ́ wí fún o kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tó bá tó bẹ́ẹ̀ tún fún mi lẹ́sìn o èmi náà wà nílé o mo wà nílé o n ò gbádùn débẹ̀ o wàláhi azim Abdulrasheed Aduma ìsàtẹ̀mẹ́rẹ̀ ọmọ Musa lọ sẹ́ńpẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin. Àmín.